Ó mà ṣe o, èdè wa tí a ò kà kún òun làwọn ará òkèèrè bẹ̀rẹ̀ sí ní fi kọ́mọ wọn níléèwé. Àṣà wọn, ìṣe wọn tí a gbà kan rí nílẹ̀ káàárọ̀-o-jíire, òun mà làwọn náà bẹ̀rẹ̀ sí ní mèdè wa yangàn lọ́dọ̀ tiwọn. Nísẹ̀yìí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kọ́mọ wọn lédè. Ó mà ṣe o. How we greet, báyìí la ṣe kíra wa, báyìí la ṣe kíra wa. How do you say good morning, ẹ káàárọ̀? How do you say good afternoon, ẹ káàsán? How do you say good evening, ẹ káalẹ́? How do you say good night, ó dàárọ̀? Báyìí la ṣe kíra wa, báyìí la ṣe kíra wa.